ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni. Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni? Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin yẹn. Madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yàrá wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Má gbó owó mi bó pẹ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Saamu máa gbó. Saamu. Fàbẹ́yà. Sharpman! Brasam. Máàbọ̀. Dápọ̀ ìwọ. Kí ló ṣe? Sharpman! Jana. Oní ìṣìlá. Ó ní. Wọ́n abandon mi láti joy. Dápọ̀! Brasam. Ẹ̀wọ̀n jọ ṣé mo mọ ẹ̀rí ni àbí wo ni làwọn ìwọ̀n ṣé mo rí ẹ̀rí ni. Ìyàwó ní ẹ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìwọ̀n. Èmi ò mọ bí tó ti róhùn yẹn ìdéwó ní ìdàpọ̀ ìwọ̀n. Nígbà tó gbọ́ ọmọ tán lọ́wọ́ ẹ̀ ló ti dà pọ̀ ìwọ̀n. Èmi ò mọ woman yìí rí náà ṣé o sórí mi rí ni. O wicked. Brasam ẹ wo anybody ló ti lè sorúkọ mi fún woman yìí nínú community. Bẹ́ẹ̀ni torí mi ò mọ bí tó ti gbórúkọ mi tó dé nísì tó ń parọ́ mọ́ mi pé òun mọ̀ mi rí mi ò rí woman yìí rí. As a matter of fact this is the first time tí màá fojú mi kọ irú ẹni báyìí rí náà. Really? Yes. Brasam, this guy is too good at what he does. No, it's not good. Even if you are good at what you do, àwọn máa sọ ẹ́ sí ẹ̀wọ̀n. Mo máa ju ẹ sí ẹ̀wọ̀n ni mo sọ bẹ́ẹ̀. I am so strong in keeping báyé èèyàn jẹ.
ìyàgbọ́ èrè aláwọn tó ti kì mọ́lẹ̀ nínú community tó ti bá lájọṣepọ̀ nínú community ó kéré jù 1 to 74. ṣé o mọ̀ tó lè ṣe at this point tí ọ̀rọ̀ bá dé báyìí tọkùnrin bá ti fojú èèyàn láre báyìí position tẹjọ máa ń láìka ara yín gbà tẹ́ bá jọ ń wà fi ṣe gégùn fún pẹ̀lú nǹkan tí mo rí ó máa láìkì dọ́gì gbé sínú ogun dọ́gì tóbìnrin bá rí ẹ̀bọnú ogun dọ́gì missionary ò lè yọ ẹ o wàláì kò sí tó fẹ́ fi kún wíbá ìrò ò lè yọ ẹ tóbìnrin bá rí ẹ̀bọnú ogun dọ́gì tó ní ìkàwọ́lé bẹ́ẹ̀dì mi tó dẹ̀ wà lẹ́yìn á bí ẹ missionary ò lè yọ ẹ o ọlọ́mọ sọ. Will you keep quiet and stop shouting? She's your wife. She's not my wife for crying out loud. She's your wife for crying out loud. She's not my wife for crying out loud. She's your wife for crying out loud. I say she's not my wife for crying out loud. I said this is your wife for crying out loud. Kí ni gbogbo ẹ̀wù èmi ò ní time fún gbogbo eléyìí o. Mi ní time fún gbogbo eléyìí o. Say woman, yóò ṣe wáyé mi ò ní time fún ẹ. Gbogbo ẹjọ́ tó ń dùn yìí kò bá mi lé rárá. Mo fẹ́ wọlé nísìnyí. Tí bá wọlé tí bá jáde tí bá bẹ́ẹ̀ bí báyìí. 3 minutes mo fún ẹ o. Kí n fi wọlé kí n fi jáde tí n bá fi lè bá mi báyìí ilẹ̀ o máa gájọ ẹ lọ. tó ti rí dàpọ̀ sí. nítorí tó ti bá yá wọn mọ́ káyì èmi ló jẹ́ ẹlẹ́kùn wọn lójú what a disgrace. kí la fẹ́ ṣe. ṣé kó wíkẹ́ẹ̀dì gan. ọmọ mélòó ló ti bí fún. Kai dọ́gì ló máa láìkì ló tún àṣẹ fún wo lọ ẹwò kan ẹwò níwọ̀ wà rí bàbá láàárọ̀ wẹ̀ èmi ló tilẹ̀kùn mọ́ lójú èmi ló tilẹ̀kùn mọ́ lójú evidence ńlá ni o do you record you are mad jẹ́ ǹdé woman ẹ̀ mú jẹ́ ǹdé woman ẹ̀ mú a ní láti evidence. lórí ìránṣẹ́ yín ọlọ́run ẹ gba ọpẹ́ wa ohun gbogbo tí ń ṣe ti ìránṣẹ́ yín olúwa ṣe láṣẹ pé wọ́n ké pe ẹ̀yin ọlọ́run mo fẹ́ kí ẹ dá wọn lóhùn olúwa ẹ dá wọn lóhùn láàárín ẹgbẹ́ yín lórúkọ jésù kristi ẹ máa mókè ni ẹ ní rẹlẹ̀ òkèlè máa mú ó ti rí bẹ́ẹ̀ tí gbogbo ògo jẹ́ ti ọlọ́run jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù hallelujah hallelujah amen amen. ẹ pẹ̀lẹ́. Daddy. Yes. Ilẹ̀ rí. Mi ò rí nǹkan kan. Ẹ rí nǹkan kan bí ti báwo? Kí lẹ rí? Mo ní mi ò rí nǹkan kan. Báwo lè ṣe máa sọ pé ẹ rí nǹkan kan? Ṣé bí torí ẹ̀ ni mo ṣe pè yín wá sí ìbàyí pé kẹ́ wá ṣàdúrà fún mi? Ẹ rí nǹkan kan bí ti báwo? Mo ti gbàdúrà mi ò dẹ̀ rí nǹkan kan. Ẹ lè sọ bẹ́ẹ̀ Daddy, báwo lẹ ṣe ní rí nǹkan? Ẹ máa rí nǹkan náà, ẹ máa rí nǹkan Daddy. Ebi tí mo pè yín wá síbi tèmi yé mi náà. Ẹ wò, ẹ jẹ́ kí n open up fún yín. Láàárín èmi àti yín gangan. Ṣé mo Teacher Dapo yẹn, àwọn ni mo máa ń lálàrí every time tí bá ti sùn. So torí bó ṣe wá sọ́dọ̀ yín kékeré gbàdúrà fún mi Daddy, gbàdúrà fún mi. Èmi ti wá gbàdúrà fún yín. Daddy, mo like ọmọkùnrin yẹn. Ìwọ ló bá mi wẹ orí mi. Ìwọ ló wẹ orí mi kẹ́ ṣàdúrà fún mi torí tó bá ti rí mi báyìí. Kókó mi jẹ rọ́ṣọ, kókó mi jẹ lọ́wọ́kùnrin Daddy. Ẹ lè mọ bó ṣe ń ṣe mí. Mo ti rí bó ṣe ń ṣe yín. Kí lẹ ti pe orúkọ tíṣà yín náà? Teacher Dapo. Teacher Dapo. Bẹ́ẹ̀ni. Ó ń sound létí mi bí ẹni tí mo ti ṣe alábàápàdé rí ni o. Mo wà ń bì kan pẹ̀lú bọ́dà Saamu ńjọ́ kan rí. Ọmọbìnrin yẹn rèé. Ọmọbìnrin tí mo rí tí Teacher Dapo yẹn tó ń lé gangan rèé. Àbẹ́yìn kọ́ ni. Ẹ ó dàn Daddy. Ó ń ṣe kí ni? Wá, jọ̀ọ́ torí Ọlọ́run o. Kí ló pa wá àti Teacher Dapo? No, kí ló pa yín pọ̀? Mo fọlọ́wọ́ bá bẹ́ẹ̀ o, má ní kọ́kọ́ ṣe pẹ̀lú teacher gbogbo kan tí mò ń sọ o, má ní kọ́kọ́ ṣe pẹ̀lú ẹ o, ọmọ kékeré ni ẹ o, má tẹ̀lé Teacher Dapo, gbogbo kan tí mò ń sọ o, gbogbo kan tí mò ń sọ o. Okay,
èmi ní kankan ṣe pẹ̀lú wọn wọ́n kàn lé mi kiri lọ́jọ́ yẹn pé àwọn ṣe coaching àwọn ṣe èmi ò dẹ̀ wà interested nínú gbogbo nǹkan tó ń sọ èmi ò fọ́ fún wọn. ó bẹ́tà má fọ́ fún un ó sì kéré má fọ́ fún un rárá mo mọ̀ nǹkan tí mò ń sọ má fọ́ fún un just go má fọ́ fún un. má ní dírẹ́sì nínú ẹ̀ o tíṣà Dàpọ̀ bíi ti báwo kí ló pàwọ̀ àti ẹ̀ pọ̀. Sister. Sir. Ẹ nílò láti calm down gẹ́gẹ́ bí sister tó wọlé lọ yẹn gẹ́gẹ́ bó ṣe sọ ni o torí ẹ ń sọ fún mi sìn wípé kí n lọ gbàdúrà fún yín kí n lọ wẹrí fún yín torí ọmọkùnrin kan kí ni ìdí ẹ̀ tẹ́ ṣe ń kó ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu ṣé bí nǹkan tí àwa bá fẹ́ ni Ọlọ́run máa ṣe fún wa kí ló dé tó fi jẹ́ pé nǹkan tẹ́yin fẹ́ òun lẹ fẹ́ fagídí gbà lọ́wọ́ Ọlọ́run wọn kì í ṣe bẹ́ẹ̀ èmi ò fẹ́ gbárùgbó tẹ́ ti ń sọ látàárọ̀ gbọ́ tẹ́lẹ̀ o àfìgbà tí mo rí reaction yín pẹ̀lú ọmọbìnrin tó wọlé sìn ó ti ń yé mi tẹ́ ń sọ yìí ẹ ò gbọ́dọ̀ fi tipá kẹfì tira yín mọ́ ọkùnrin lọ́rùn. Bọ̀dá Saamu mú wa bí o. Ìbílẹ̀ bóra mọ́. Ẹ wá ṣe fagẹ́nísìmù bí ẹ̀rẹ̀ mọ̀mọ́ dání. Ẹ wá ṣàbẹ̀wò, ẹ dání kan wá ṣàbẹ̀wò. Kí lẹ ti wá wò? Bọ̀dá Saamu, mi ò wà ìlóhùn bí o. Bí mo ṣe wà ń bí Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ wà pẹ̀lú mi. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ lọ dúró ń ta, ẹ fún mi ìṣẹ́jú 3, mo bọ̀ wá bá yín ta. Mo fẹ́ rẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta níta káyé yìí má bàa ta. Nítorí ẹ̀gbọ́n tí mo wá bá yín fún. Ìta mo ti fẹ́ rí yín níta gbangba kí gbogbo ẹ̀ lè ta. Ṣé mi lè ṣe ráìsì fún? Ṣé mi lọ ta fún ìṣẹ́jú 3? Ṣé fẹ́ gíràn? Sọ bẹ́ẹ̀ ṣọ̀kan gíràn. O ò dìde ìsèmí fẹ́ yẹ o ò dìde nítorí o ń gbàdúrà ọkọ. Ẹ fẹ́ fa ọkọ fún un ní dandandandan. Olóòtú rárá òun lálàrí ìyàn fẹ́ẹ̀ mẹ́rin fẹ́ẹ̀ 5. Ó wá ní kó mú òun lọ sódò kó lọ wẹ orí òun tí yẹn bá ti rí òun. Ọwọ́ kan kó fẹ́ wò bẹ́ẹ̀ ó lẹ jókòó bí fún àwọn èèyàn díẹ̀ wá lórí òkè tó máa wá láti Ìbàdàn Èkó everywhere ìwọ̀ wá jókòó bí èlò náà fẹ́ fún ẹ. Gbogbo ẹ̀já fikán. Èmi mọ́ bẹ́ẹ̀ fọ imú mi mọ̀ bẹ́ẹ̀ àbí ìbọkọ̀tọ̀ kan náà sè kan gbé síwájú yìí kẹ́ jẹ́ tẹ́kí. Ọlọ́kọ̀ jẹ́ ríbi tí yóò ní ta ọpọlọ yóò dẹ̀ ní lọ ìtorí ẹ̀ ni mo ṣe ń pè é kẹ́ jáde kẹ́ jẹ́ kó wá lọ sọ̀rọ̀ ìwọ fírẹ́ òfin bọ̀ kùnrin káàkiri. Mi gbọ́ ọkọ tó wà lára ọmọkùnrin tó fẹ́ jẹ́ pé gbogbo àwọn ọmọ tó wà ní community ló fẹ́ fojú wọn ní nǹkan. Màá bá bọ̀bọ̀ ìfapá ńlá wàhálà tíṣà dà pàdé tó lọ́pọ̀ orúkọ ẹ̀. Ṣé lè lọ tún gbé ní máa bá fa wàhálà bí o ṣe bó ṣe lè wò rí máa bá fa dọ̀gbọ̀n. Mo ṣe ti wàá sọ fún wọn dùnú ìyáàlá rí tíṣà dà pọ̀ gbogbo tó sọ fún apáta gbogbo ẹ̀ nínú ìgbọ́n tàbẹ̀. Ọmọ ẹ̀ tọ́wọ́rọ́ ọkọ́ àbábúrú ẹ̀ tó wọlé kò rí ní bó ṣe gbọ́ bàánú kan jẹ̀ ní mo yẹ báyìí mo tún gbé tí síbí torí mo wá bá sọ̀sọ̀ bẹ́ẹ̀ ni pé mo ló lè lọ wọ́n dẹ̀ wọnú àdúgbò yìí ibo ló lè wà nínú àdúgbò yìí náà tó dúró fún mi pé wàá bá mọ́ wọn bí. Ẹ wá ń fira yín tọrọ kiri sọ bẹ́ẹ̀ mo fira ẹ̀wẹ́ lọ mo fira ẹ̀wóbìnrin tọ́ bá wá tú aṣọ oúnjẹ tó gbàṣọ wáìtì kúrò tó máa mú rè tó so mọ́ ẹ̀ tó sọ di pátá àá lọ ṣèdí mo fẹ́ rí yín ta sọ bẹ́ẹ̀ I want to see you. Bọ̀dá Saamu, ẹ jẹ́ parí ọ̀rọ̀ wa. Ọ̀rọ̀ wo? Ẹ̀yin má wọrí. Bẹ́ẹ̀ ẹ̀ ń bá yàn bẹ̀bẹ̀ ọkọ. Ẹ̀yin má wọrí. Ẹ̀kẹ́ kí ni? Ẹ fẹ́ lọ wẹ̀rí fún bóyá ilé ìwẹ̀rí fóun. Bàbá dáríjì wọ́n. Bọ̀dá Saamu, mò ń bọ̀. Ẹ jẹ́ sáré parí ọ̀rọ̀ wa, màá wá bá yín ta. Àwọn ènìyàn mi ń ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀. A ní ṣègbè o. Ọpọlọ wa ò ní lọ. Ẹ bọ́ta. Sista, àdúrà yín á gbà. Ọlọ́run ní fi mí sílẹ̀. Màá tún máa rí yín. Sọ bẹ́ẹ̀. Ó yẹ ní ṣe Bọ̀dá Saamu. Ní kò kọ́kọ́ lọ. Kò lè gbọ́. Sọ bẹ́ẹ̀ kò lè gbọ́. Kò dáa tó báyìí. Ìwọ́kùnrin káàkiri òfin lè bọ́ ọkùnrin. Léra lu òṣì. Ó ṣẹ̀nu fẹ́lẹ́fẹ́lẹ́ ní ìsàlẹ̀ tí a já. Pẹ̀lú òṣì wọ́n fi rẹ̀ bọ́kùnrin káàkiri. Aṣẹ́wọ́ yẹn ló ṣì. Pẹ̀lú tó ọmọkùnrin yẹn ti dúdú. Ó ti dúdú mímọ́ tí yẹn náà wá káàkiri nínú community tó fẹ́ bá yé àwọn èèyàn jẹ sí torí ó ti dúdú yẹn ló ṣe fẹ́ ó ṣe lọ fẹ́ bòròrò bíi tiẹ̀ fẹ́ bòròrò bíi tiẹ̀ fẹ́ kún fúlọ̀ bíi tiẹ̀ ló ṣì.
ìwọ ṣe strand tó ń wá buabu káàkiri crossbreed wà bíbùkúbì lọ fẹ́ bàlá tóbi tí sọ́sọ́kè tó bá láyà sọ́sọ́kè bí o pè kò ní yẹ o kó má jẹ́ ni pé mo overrule ni ó yẹ kí wọnú lé kí wá ṣépè fún ẹ mọ́nú yàrá bẹ́ẹ̀ yẹn ni àmọ́ mú mòfin wà á ríran wo èmi ló bú tó bá bí ẹ dá jẹ́ kí rí ẹ lọ́dọ̀ ti tẹ́ dàpọ̀ wà á rí tí màá fojú ẹ rí aṣẹ́wó burúkú ẹ ríran wò. kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu. kí ni ta ló sọ gbogbo ilé ìsìn báyìí àbí kí ni mo jàtìjàtì ṣé wàá jẹ́ bí báyìí nìkan ló sọ gbogbo ilé ìsìn báyìí. Aunty nurse ìyá Rashida. ta ni o ta ni ẹ ká sàn. ṣé wàá pa jọ tó rọ lọmọdé nísìnyí ni mo rí gbogbo ilé mi báyìí ta ló sọ gbogbo kíní ìmọ̀ ẹnu nà mí. ò mọ̀ mo dé nísìnyí ni mo rí i pé wọ́n so gbogbo rádaràda yìí síbẹ̀ báyìí ìwọ dẹ̀ tún sọ pé ó mọ̀. ṣé o ti jáde lé mi. ilé mo wà mo jáde. ilé ló wà látàárọ̀ o dẹ̀ mọ̀gbà tó ń so gbogbo ilé síbi báyìí. ṣé o mọ̀ pé tí n bá lọ sọ́dọ̀ ọlọ́pàá tí n bá lọ rìpọ́ọ̀tù kéèsì yìí ṣé o mọ̀ pé suspect ni. ẹjọ́ o ẹ má fọ̀rọ̀ mi lọ ọlọ́pàá o ẹjọ́ torí Ọlọ́run ṣé mo sọ fún yín pé bọ̀dà Sàámú ló ṣe é síbi bẹ́ẹ̀ ni ẹjọ́. ṣé o sọ fún mi pé bọ̀dà Sàámú ókè ó ti yé mi so o mọ̀ pé bọ̀dà Sàámú ló ṣe é síbí o wà lè sọ fún mi o wá ń fi ọgbọ́n òun ló fi ń sọ àbí. mi ì sọ bẹ́ẹ̀ o. o sọ bẹ́ẹ̀ kò sí wàhálà kò sí problem torí mi ò mọ nǹkan tí mo ṣe fún bọ̀dà Sàámú tó fi máa wá ṣe gbogbo eléyìí kí ni problem máa yín náà. I don't know. You don't what? You don't what? But kí ló dé tí màá yín ṣe báyìí? Kí ló dé tí màá yín ṣe báyìí? Ìyá ẹ̀ yẹn tó rò pé òun ń ṣe báyìí yẹn èmi ni máa gé fún. Èmi ni máa kọ gbogbo eléyìí fún. Kò tí mọ̀ mi. Kò tí mọ̀ mi rárá. Kò sí problem. Lára. Ọ̀gá tíṣà mo ti sùn. Ìwọ ti sùn. Àbí? Ìwọ tó jáde nísìnyí ó ti sùn. No, kò sí problem. Sórí ìwà àti Sàámú. Gbogbo plan yẹn èmi fúnra mi èmi ni máa bá gbogbo ẹ̀ jẹ́ kò sí wàhálà ìyá Rashida. bọ́bọ́ yìí máa dùn. ẹ̀rọ. ẹ ti jókòó. ẹ̀rọ ra o. bọ́bọ́ ṣe dúdú tó ga tó tún wá sílẹ̀. ẹ̀yin ni mò ń kí náà ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹjọ́ bra Sàámú ni mò ń béèrè. tí ò bá ń ṣe pé mo ti fi àárọ̀ mi ṣe òṣì olùkọ́ dára nìyẹn ni. Sàámú gangan ni ó dẹ̀ wá ọ̀jẹ̀ mo ti ń béèrè lọ́wọ́ wọn látàárọ̀ wọn kàn ń wò mí ní wọn sọ kọ́kọ́. Yọ̀ṣíbí kí ló ṣẹlẹ̀ kí ètò pariwo orúkọ mo dákú ni. ó ta fún yín àbò abálọ̀rọ̀ ti yín ẹ jẹ́ má bínú kí ni bọ̀dá Sàámú tún ṣe fún yín báyìí. ẹ wo mo ní láti rí bọ̀dá Sàámú nísinsìnyí torí mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn mi ò mọ nǹkan tí mo rà gbà wọn mo délé tà délé nísìnyí ni mo rí màrìwò tí wọ́n sọ sí gbogbo ẹnu náà mi kí ló ṣẹlẹ̀ náà. ó lè má jẹ́ bọ̀dá Sàámú kí ni bọ̀dá Sàámú fẹ́ máa fi màrìwò ṣe. ok mi ò mọ nǹkan tí mo sọ. handsome. bọ̀dá Sàámú ni kẹ́ bá mi pè jáde torí mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn tó fi mú màrìwò tó sọ sí gbogbo ẹnu náà mi kí ló ṣẹlẹ̀ náà. kó lè má jẹ́ bọ̀dá Sàámú bọ̀dá kí ló fẹ́ máa fi màrìwò ṣe. ṣe ok ẹ sọ fún pé mi ò mọ nǹkan tí mo sọ àbí no ẹ sọ pé mi ò mọ nǹkan tí mo sọ mo dàgbà tó èmi mọ nǹkan tí mo sọ àníkẹ́ wọlé kẹ́ pè wá jáde fún mi jàre. mo jẹ ọ̀gẹ̀dẹ̀ ó dùn ó débẹ̀ mo enjoy ẹ̀. Ṣórí ó ti pẹ́ tí mo ti ń wá irú ìfẹ́ báyìí ìfẹ́ tó máa mú mi lose calm mi as in ìfẹ́ tó máa mú mi ṣe àwọn nǹkan kan tí mi ò fẹ́ ṣe tó máa mú ara mi ṣe jìgìjìgì ó kàn wá dé inú community yìí ó kàn wá da ìfẹ́ yìí wá dàbò mi ó wá dàbí ẹni pé mi ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ fẹ́ rí mi tiẹ̀ gbọ́ nǹkan tó ń jẹ́ fẹ́ rí this is so lovely. Jẹ́gẹ̀dẹ̀ mi sí wo ló ní ọ̀gẹ̀dẹ̀ ni. Ṣorí
ọ̀gẹ̀dẹ̀ ṣe pọ̀ tó máa jẹ. Torí wọ́n ló lọ̀gẹ̀dẹ̀ yìí. Really? Bó bá ṣe wọ́n ẹni kò ṣe jẹ́. Sórí ìfẹ́ tí mo ní sí kò ń ṣe ìfẹ́ kékeré o. Ìfẹ́ tó jẹ́ pé ìfẹ́ òtítọ́ ni. Kò wá sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ. Bẹ́ẹ̀ni, ìwọ kan béèrè. Ṣé o mọ̀ pé tí bá sọ fún ẹ pé o máa gbà gbogbo? Torí tiẹ̀ gangan tó ní mo ṣe wá sínú community. Really? Yoshibi, kí ni mí ní gbogbo eléyìí náà? Ibi téèyàn bá yẹ kó ti bá ọgbọ́n tó bá bá àgàn bẹ́ẹ̀ ó máa ń dùn yàn gan ni. Àbí èwo ni tẹ́ ẹ gbé bẹ́ẹ̀ 2.5 síta tẹ́ ẹ ń ṣòṣì tẹ́ ẹ rò pé ìfẹ́ lẹ̀ ń ṣe. No, téèyàn bá tiẹ̀ ti gbó tó ti gbó sílé tó wá padà rí love ṣèbínú ilé ló yẹ kó máa ti ṣe love yẹn. Èwo ni ìta gbangba tẹ́ ti wá ń ṣòṣì náà kò proper. Ẹ̀rẹ́ anybody sọ fún yín ká tiẹ̀ sọ pé àwọn náà bóyá àfẹ́ ló gọ̀ ni àbáwọn lọ́gọ̀. Young man, jọ ó dàbẹ̀ ni wípé èyí tó yẹ kó fi lọ́pọlọ òun ló ti fi kó lóògùn jọ. Irú gbẹ́ ló ti fẹ́ máa pọn ẹ nígbà ìyá yìí. Àbí kí ni gbogbo pàlàpàlà yìí? I don't get. Because nígbà tó rí àwọn èèyàn tó wà in love, tó ń rọra jókòó, tó ń express love síra wọn, níbi tí ìfẹ́ ti dùn tó ti rí pé ìfẹ́ ilé ìfẹ́ òtítọ́ ni, kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀, nǹkan tó yẹ kó admire ni, nǹkan tó yẹ kí ìwọ fúnra rẹ kó máa desire ní fúnra ara ẹ, because nǹkan báyìí ó ṣọ̀wọ́n, kò ń ṣe nǹkan téèyàn rí anywhere, ó unique. Ó wá débi báyìí nísìnyí ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu. Bóyá lẹ́mọ̀ọ́sù tó wá, bóyá kò lọ bá, kò fèsì mátà tọ̀dọ̀ láìfù tọ̀dọ̀ tiẹ̀, kò kúrò níbí báyìí. Ta ni lẹ́mọ̀ọ́sù? Àbúyá kò wọnú ilé kò lọ bá o. Lọ́dún ilé kò lọ bá lẹ́mọ̀ọ́sù tó wá. No, ẹ má lọ bí tẹ́ ń lọ ẹ. Ta ni lẹ́mọ̀ọ́sù? Ìgbà wo ló jáde síta tó sọ fún yín pé lẹ́mọ̀ọ́sù lòun? Kò ń ṣe kò sí explanation bẹ́ẹ̀, yes or no, ó kó padà àbí kò kó padà. Àbí òkú wa ni gbogbo ẹ. Don't stress yourself. Ṣé bẹ́mi ló ń bú? No, ṣé bẹ́mi lọ tí ìfẹ́ ń pa? Ṣé bẹ́mi ló ń sọ̀rọ̀ sí anyhow? Ó yẹ kó work ara ẹ̀ up. Ṣé o mọ̀ kan tí mo wá fẹ́ sìn? Ṣé o rí ọ̀gẹ̀dẹ̀ yẹn gangan? Ọ̀gẹ̀dẹ̀ yẹn gangan mo wá fẹ́ jẹ báyìí. Kò ṣe léyìí o, ọ̀gẹ̀dẹ̀ ti bí gangan mo fẹ́ kó fún mi dáadáa. Very good. Ó ti ẹ̀ dá. Ẹgbẹ́ nǹkan tí mo mọ̀ ọ́ jẹ dé. Ìṣojú mi bí náà lẹ ti máa ṣe. Ẹ máa ṣe. Ṣé kí ni? Mo fẹ́ wo in high definition. Mi ò ní rìkọ́dù kójú mi yìí kókò máa rí ni. Ó yá ẹ bẹ̀rẹ̀. Kí ni kí ló ń ṣe mí báyìí náà? Baby, má dá lóhùn. Handsome. Kò yẹ kí rí tẹ fine báyìí kí máa pariwo sọ̀rọ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀? Tó bá gbé owó yẹn, tọ́wọ́ yẹn bá kúrò ní ọmú ẹ̀ tó wà, dọ́wọ́ yẹn padà sórí ọmú ẹ̀, dọ́wọ́ yẹn padà sí nípù, fa nípù yẹn, tí mi ò bá bá yẹ̀ jẹ́ kó pè mí lọ́mọ àlè, àbọ̀ lórí burúkú ni ẹ. Lílì, yóò yí ibi, òǹfààní kùn ọkùnrin, yóò yí ibi, nínú iwájú ilé mi, ló ti ń fà nípù. Lílì, ṣébi tó bá dé ni? Ṣé òṣì tó ṣe káàkiri nínú community? Ṣé continuation ẹ̀ ni? Ibi tó ń bọ̀ gangan rè. Ọ̀dọ̀yọ̀ síbí gangan ló ń bọ̀. Kò ní yẹ ọ̀tá ẹ̀. Ọ̀tá báwo? Kò ní yẹ. Níwọ̀nyí. Saamu. Saamu. What is it? Saamu. Ẹ wo mi wá bíbá ìwá ṣeré rárá o. Mi ò wá bíbá ìwá ṣeré rárá. Kí ló dé? Kí ló fà gangan? Tẹ fi so gbogbo rádaràdà tẹ kó sórí. Màrìwò tẹ kó sórí. Tẹ sún mẹ́nu nà mí. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún yín náà? Bàbá tèmi ni ẹ dáadáa. Pọ́pítì tèmi ní dáadáa. Gbàgbà ni mo sọ pé. Ìgbà tí wọ́n wọnú ilé, ṣé o ti wọnú yàrá ẹ̀? Tó o bá wọnú yàrá ẹ̀, wàá rí bàbá ńlá ẹ̀bọ̀ tí mo gbé sórí bẹ́ẹ̀. Máa ṣú ẹ o. Máa ṣú ẹ o. Mí ni ẹ̀ léré. Mo fẹ́ mọ orú èèyàn tó jẹ́ ni mo ti wá mọ orú èèyàn tó jẹ́ pé olórí burúkú ni ẹ. O fẹ́ gbé mi gbóná. O fẹ́ gbé mi gbóná. Manuel ó di test mi. Mo bẹ̀rẹ̀ dp tí mo wọ̀. Mo wá lọ ra dígítà.
mo ra dígítà ó mọ dígítà sunflower ni ó mọ mo tún àwọn òye wá háì. lọ́sùn ẹ̀ orí ẹ̀ tó bàjẹ́ yẹn wà nínú ọwọ́. Buda Sammu ma take it easy. Kò ń ṣerú handsome guy báyìí lè máa pariwo mọ́ náà. Àbò lórí burúkú náà. Àbò lórí bàbá Sammu. Àbò lórí burúkú náà gbogbo eléyìí náà. Nígbà bàbá Sammu náà. Tó bá bí ẹja kó o tún padà jáde, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Màá ṣú ẹ, bàbá làrọ̀ wà ríwò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn fẹ́ fi máa riwo yẹn, mo fẹ́ fi sọ̀kòsò rúlé kí n lè gbowó onílé nítorí mo fẹ́ mọ irú iṣẹ́ tó ń ṣe gangan. Mo ti wá rí wípé o fẹ́ mọ̀ ọmọ pa mí sáyé ni. Mi ò fẹ́ yọ sí bímọ lóòótọ́, àmọ́ mi ò fẹ́ rọ́kùnrin kankan pẹ̀lú ẹ̀. Débi tó máa fọwọ́ ra yàn lọ́mú, ọmú ẹ̀ tó fọwọ́ ra yìí, wàá rí àwọn ọlọ́mọlú wàá lọ bẹ̀ wọ́n. Àwọn oníṣàngó wà lọ bẹ̀ wọn, àwọn ológun wà dọ́dọ̀ wọn kó tó di pé mo yọ màrìwò ìkúrò èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹwẹ tó bá jẹ́ pé oògùn lẹ fẹ́ ṣe ní kẹ́ ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe o. ṣé òkè mo ti bá ń sọ fún ẹ mo ń sọ fún ẹ mo ní wípé o kì í ṣe tíṣà. You are a professional kidnapper. Yes, you have the certificate. Yes. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó máa ń gbẹ́ lómi ìdẹ̀wọ̀n rí? Bẹ́ẹ̀ ni lẹ́yìn accuse mi lórí nǹkan tẹ́ ẹ̀ ní fact lé lórí. Ṣé mo gba allegation yìí ó lè gbé ìdẹ̀wọ̀n mo dẹ̀ máa report ní fọlọ́pàá. Èmi yes kọ́lódùmọ́dù ní kíni. Wàláì tí o bá sẹ́rì màá bẹ́ẹ̀ wẹ́rì. Tí o bá sẹ́ evidence màá bẹ́ẹ̀ wẹ́ evidence. Evidence dàbáyé. Mo tún sọ báyìí o kò ní fóònù lọ́wọ́ tó fi record. Màá kidnap àwọn ọmọ kan sí àdúgbò màá ti bá wọn sọ̀rọ̀. Màá fún ọ lọ màá kidnap wọn sínú ibì kan. Màá dẹ̀ gùn fọ́tò ẹsẹ̀ gbẹ wọn. Wàá rí bọ́ ẹ̀rí rè o. Dani ẹ̀rí rè. Ṣé mo sọ bẹ́ẹ̀? Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ̀yin méjèèjì máa pẹ́ lẹ́wọ̀n. Níbo? Tó bá jóògùn lẹ fẹ́ lọ máa bọ ẹ jẹ́ ká mọ̀ torí nǹkan tẹ́ so sórí kò jẹ́ mi ẹ máa wá bíbá ẹ kẹ́ máa nǹkan tẹ́mi fẹ́ mọ̀ ni pé kí ni ti tẹ̀yìn lọ so màrìwò sí ẹnu mi. Ohun tí mo fẹ́ ṣe gan wèrè ni o ti dẹ̀kọ́ ẹ̀sán pọ̀ wèrè ni ẹ́ ìwọ gan ní ẹ̀kọ́ chẹ́ẹ̀kì BP ẹ̀ máa ṣẹ̀kẹ̀ manually digital ni kí wọ́n lo wèrè yìí wàá ti wà ní 2,200. Ẹlẹ́dàá mi kọ̀. má wọrí wàrí náà wò ohun tí mo fẹ́ ṣe gangan o ni pé mo fẹ́ lé ẹ̀kọ́ nínú community. I don't want to see you in my community again. Mi ò fẹ́ rí ẹnu community mi mọ́ ni. Yáà mi ò fẹ́ rí ẹ mọ́ rárá ni. Ẹjọ́ kí ni right tẹ ní tẹ fi máa sọ fún pẹ́fẹ́ rí mi ní community? Ta lẹ jẹ́ ta ni yín kí lẹ wọ̀n gan? Òun ló fẹ́ mọ̀. O rape. Rapist ni ẹ. Ní publicly. Ní public wo ló kọ́ náà fọ́ ọkọ̀ ẹ̀ lọ́mú. Publicly wo. Ṣé máa ṣọkọ́ ló sì wà lọ́rùn mi? Orí ò pé ó máa wọ́n mọ́ burúkú yẹn. Ọmọ òṣì tó máa ń ṣe. Ọmọ òṣì tó máa ń ṣe ọlọ́mọ àjàrí ibi tó bá kíyàn wọ́n lẹ̀ lábẹ́ bí ìgbà ìdíta gbangba wọn dẹ̀ bá fò. Ọlọ́mọ àjàrí bí màá ní. Kò ṣẹlẹ̀ sí ẹrí. Wọ́n rí pẹ̀rí. Orí ajẹ́rù! Ó ṣí èrè wọn lórí burúkú. Kí ni tèmi láti máa bẹ̀ sọ̀rọ̀ lò tí ó bá jẹ́ kí mo náà ìsúlẹ̀ ń bẹ́ẹ̀ ní conversation. Kí ni gbogbo ilé ìbáyìí ní ẹ̀sùn ẹ̀fí kọ́ra yìí? Ṣé mo pẹ́ sùn ni? Kẹ́ máa sọ nǹkan tẹ́lómi ò jẹ́ kẹ́ máa sọ sí kẹ́ máa pè sí lára. Ẹjọ́ lè mi. Bá Sammu. Máa fọ́ orí ẹja nu wọ́n wèrè burúkú yìí. A ṣí èrè. Yọ̀ọ́sí bí fọwọ́ ra lọ́yàn. Ẹjẹ́ bọ̀rọ̀ kẹ́kẹ́ lè jẹ́ Buda Sammu. Yọ̀ọ́sí bí fọwọ́ kàn lọ́yàn. Ìjọ Yọ̀ọ́sí bí lóde ló fọwọ́ kan ọmọlọ́mọ lọ́yàn o. Ọmọlọ́mọ nìyẹn. Ọmọlọ́mọ nìyẹn. Ṣé lè gbọ́dọ̀ tu abẹ́ ṣe kí ní òní tó yìí? Kí ló ṣẹlẹ̀? Ìyẹn lọmọlọ́mọ. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì onídàájá. Àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Àdéṣiyè wájú bí ń jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn wọ́n pa mí. Ẹ lè pa mí ìyá jẹ́. Olórí. Ìfimọ́ àyà ìfimọ́ àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá.
Rọ́ọ̀kì bẹ́ẹ̀ni fún bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí máa gbàdúrà fún o. Yeah. So, our topic for today is attention to details. Repeat after me. Attention to details. Again. Attention to details. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe wá jẹ́ pé èèyàn kan àbí èèyàn méjì ni ó ń repeat after me. Kí ló ṣẹlẹ̀? We're more than that. Attention to details. Attention to details. Kí ló ṣe? Oh, sọ̀rọ̀ ni. Come on. Attention to details. Is everything okay? O sure pé o need láti rí doctor. Why tó ṣe wá? Please let's pay attention to details. Oh, that's it. Attention to details. Ìyẹn sure pé wà pẹ̀lú wa. Attention to Attention to details. Yes. Gbogbo wa la mọ̀ pé it's very important fún wa láti máa pay attention sí nǹkan. You know, to details most importantly. Gbogbo nǹkan tá a bá ṣe, ẹ̀yin tẹ́ tó wá jẹ́ gẹ́gẹ́ bí obìnrin, ẹ lè imagine tẹ́ bá fẹ́ ṣe makeup nísìnyí, ìdí tẹ́ ṣe máa ń wo mirror tẹ́ bá ń ṣe makeup òun nítorí detail, you know. Ẹ máa ń fẹ́ make sure pé everything wà níbi tó yẹ kó wà. Ẹ fa line kan jù kan lọ lójú tó jẹ́ pé tẹ́ bá wá data, wọ́n á máa sọ fún yín pé kí ló dé tí bíbá yìí ṣe gùn ju ibi báyìí lọ, you know. It's very very important. Ní aṣọ wíwọ̀ náà tẹ́ máa ń wọ̀ nígbà míì, ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ pay attention sáṣọ tẹ́ máa ń wọ̀. Ẹlòmíì lè kọ́ rò pé okay mo kàn fẹ́ ṣí gbáyà mi lẹ̀ tíntínní, but then in the process of doing that ó lè má mọ̀ tó bá data aṣọ lè ti ṣí ju bó ṣe yẹ lọ. Tọ́wọ̀n èèyàn máa náwó tọ́wọ̀n máa sọ pé kí ló dé tí gbáyà wá ṣí tó ṣí gbogbo ẹ̀ lẹ́ẹ̀báyìí, you know. It's very very important for us, and it's not just in those aspects. In other areas of our lives ó wà very very important ká máa pay attention sí nǹkan kékeré báyìí ó lè ba a lot of effort jẹ́. Just because we pay attention see and all of that. So we are very, 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 very important. Edro, where's Jomiloju? Is there a problem with me asking after Jomiloju? Excuse me, sir. Kowa niyen. Can we continue with lectures? Exactly, sir. Ṣé lè sọ reason tẹ́ fi pòṣe fún mi? Wait, kí ni problem ẹ? Kí ni problem ẹ? What's your own Jomiloju? Hey, sir. I'll continue with lectures. Handsome, you're just teaching us how to pay attention to details and you're diverting. Please, can we continue? By the way, I would like to see you after the class. It's okay. It's okay. It's fine. All right. Please, let's continue with the lecture. Okay. Just continue. Why not Fade? Why not Bisola? Why not Tayo? Why Jomiloju? Is there a problem with the name? Yes! Why the name Jomiloju? Please! Excuse me! Example ni mo fẹ́ cite. Yes! There's a problem with Jomiloju. Why Jomiloju? You can say Sade, you can say Tayo, you can say Bisi, you can say any other name, but why Jomiloju? Please! Hello? Mo ti expect call yẹn látàárọ̀. Really? Okay. Ṣó dẹ̀ dá yín lójú? Okay. Mo ti gbọ́. Okay, ẹ ṣé. Ma get back. Okay. Okay, ma bá yín sọ̀rọ̀ later. How come? Báwo lẹ ṣe mọ̀ bí tí mo gbé? Because I was so surprised. What are you doing here? Jomiloju. Mo fẹ́ kó mọ̀ pé tí ọkùnrin bá fẹ́ mọ̀ bí tí obìnrin gbé, kò ń ṣe nǹkan tó máa le fún tó rọ́kùnrin ni. Secondly, mo mọ̀ pé ìwọ fúnra rẹ̀ máa ti máa
Very special attention tí mo máa ń fún ẹ anytime tí bá wá fún lecture. And torí pé mo fẹ́ kó tayọ láàrin gbogbo àwọn ẹgbẹ́ ẹ ni. I want the best for you and I want you to succeed. And the reason tí mo ṣe ń ṣe gbogbo eléyìí ò ju pé mo nífẹ̀ẹ́. I love you, Jọlọ́jú. And mi ò mọ bí o ṣe máa rí lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmi fúnra mi máa ń rí gbogbo àwọn passes tó máa ń jù sí mi o. But mo rò pé bóyá òun tàn mí jẹ ni. But now mo ti rí dájúdájú wípé lóòótọ́ ló nífẹ̀ẹ́. That is why I am here. Are you for real? Yes. Dapo, I love you more than you can imagine. I love you so much. Come here. Thank you. Mi ò mọ̀ pé ó kó mi jẹ tó báyìí. Pẹ̀lú gbogbo yín fojú sọ fún ẹ ṣe. Okay, so kí ló ń ṣe lọ́la? Mo ní appointment lọ́la. Okay, not bad. Ṣé mo lè tẹ̀lé lọ? Ó ṣe máa tẹ̀lé mi lọ ṣé wọ́n bí tí mò ń lọ tẹ́lẹ̀ ni. Bó wáyé tí mi ṣe lè tẹ̀lé lọ. Okay, èmi lè dúró sínú mọ́tò tó máa fẹ́ kí n tẹ̀lé ọwọ́ mi tó ń lọ. Tó bá dẹ̀ ṣetán, èmi àti á dé àwọn ibì kankan tí mo fẹ́ ká jọ lọ. Àwọn ibi tó fẹ́ gbé mi dé. Bobo. Okay. Thank you. Bobo. Ṣé mo fẹ́ kó cooperate bí by cousin mi ló jẹ́ ìtajà wáyé. Ṣorí chairman tó ń sọ̀rọ̀ nípa ẹ̀, babaláyé mi bámbám tó ń tọ́jú mi tó ń gbé mi débẹ̀ mi. Kí ló ṣẹlẹ̀? Kámẹ́rà lè wà níbàyí. Kámẹ́rà bíi ti báwo kúrò ń bẹ̀. Ṣorí tó bá ti wọlé, ìwọ ṣáà act as my cousin. Mo ṣe máa introduce ẹ̀ sí mi. Kí ni? Cousin. Bobo, bó ṣe jẹ́ ọgbọ̀n mi sọ fún ẹ yẹn. Bí aláàánú mi la wà yìí. Mo sọ fún ẹ náà, wọlé ló máa tẹ̀lé mi. Oye, mo understand nǹkan tó ń sọ. And èmi fúnra mi ò lè sọ pé mi ò mọ̀ pé ó máa lé ọkàn tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ kí mi tó dé. Tó wá gbé mi wá sílé àgbébá ẹ̀mí ìsìn tó ló ti dálé. Àlebí ti báwo. Bẹ́ẹ̀ni kúrò lórí ẹ̀jà rẹ̀. Oh, my baby is here. What's up? How you doing? I'm fine. Falafel. Hello. Baby, meet my cousin. Hello. Ẹ pẹ̀lẹ́. O ní lè tẹ̀lé mi lọ bí tí mò ń lọ because ó máa pẹ́ ká tó dé o, and for you to come along with your cousin. Oh, I'm so sorry about that. Mo ṣe fẹ́ jáde lóde. Ó mọ̀ pé mi dẹ̀ nílé fún mi nìkan lẹ̀ sílé. Reason yẹn tí mo ṣe ní kó tẹ̀lé mi wá. Really? Bóyá ká kú fix ọ̀la. Oh, you mean tomorrow? No problem. Let's say by 6 p.m. Sure. Is that okay by you? Why not? Jẹ́ kí cousin ẹ kó máa gbọ́n sí o. Kò ń ṣe pé kí cousin tó tẹ̀lé cousin wa o. Because o máa pẹ́ kó tó lọ́lé lọ bá cousin o. No problem. Yeah, ọ̀gá, ibi ẹ pẹ̀lẹ́. Bra Saamu. Ọ̀gá. Bra Saamu. Ẹ má bínú pé mo pẹ́. Mo sáré mú àwọn kan lọ sí orí ibì kan ni. Mo lè sáré bọ̀ láti ọ̀dọ̀ wọn pé mo ṣàgbọ́dọ̀ dọ́dọ̀ yín. I'm so sorry. No. Ẹ má bínú ẹ jọ̀ọ́, ẹ má bínú. Yes. Mo ti ṣetán láti mú yín lọ sí ibi tí mo fẹ́ mú yín lọ. Okay. Yes sir. Teacher. Ẹ mọ̀ ni. Teacher Dapo. Teacher. No be lecturer be your name. Teacher. No be lecturer be your name. Mo mọ̀ dáadáa àwọn méjèèjì kò sí tí mi mọ̀ náà méjì mo mọ̀ dáadáa kò sí tí mi ò lè sọ nípa àwọn mo ti bá òun rí pẹ̀lú àwọn kan níbi tán wà tó jẹ́ pé no mo kàn fẹ́ explain bí mo ṣe mọ̀ wọ́n ní àtòun. Fi gbogbo yẹn lẹ̀ ẹ jẹ́ ká máa lọ bí máa lọ májá ọ̀la 6 p.m. No problem. Màmá dúró dé. Bóyá tá a bá ń lọ mi ò mọ bóyá iṣẹ́ ẹ̀fẹ̀ gbọ́ pa wọn rárá. Ẹ má worry ẹ já máa lọ májá. All right, baby. Take care of yourself. We'll see tomorrow. Rárá ẹ jẹ́ sọ mo ṣe mọ̀. Brasam ẹ já máa lọ. Ẹ já máa lọ sí. Kò sí problem. Can you imagine? Mo náà ti rí bọ̀bọ̀ wí rò náà. Kí ló wá ṣe ń bì?
Alákòóbá ni lẹ́yìn náà. Kí ni ṣé ti bàrà Saamu ló kọ́ kí ni tó ń kí sí báyìí? Ẹ ṣe ọ́gì lásán lọ́mọ. Ṣé jẹ́ kára mi fún un? Àwọn tó wà gbogbo máa má tún rán mi létí nǹkan tí ó dáa. Mo ṣe lọ tún fix date fọlá ṣé mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Kí ló wà ń bẹ̀? Wàá ṣàṣìṣe tiẹ̀ kúrò ń bẹ̀ kó tó dọ̀la. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Ayé ń ṣe irú ẹ̀já rí. Kí ni? Hello. Ó yá, ẹ tètè máa bọ̀, ẹ má jẹ́ kó pẹ́. Ẹ má jẹ́ kó pẹ́, ó yá. Baby. Kó pẹ́ tó ti wà ń bẹ̀ yẹn náà. Tí mo gbé bóyá kò kàn freshen up kó dẹ̀ máa bọ̀ lórí bed. Ẹ̀yin ọkùnrin ṣá. Tètè bá ti rí obìnrin báyìí, yàrá yín máa gbọ̀n ni. Mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe yín. Torí pé ẹ ti dé bẹ́ẹ̀ ni, ẹ ti mẹ́nu ẹ̀. Tẹ́ bá ti mẹ́nu ẹ̀ tán báyìí sí yín, tẹ́ ti da tọwọ́ yín lẹ̀, tẹ́ ti dalé ọba rú. Ṣé kò tán gbogbo nǹkan tó ń di lára yín àárọ̀? Kí ni kókó tó fi wá bí? Ṣebí torí ká lè ṣe nǹkan náà ni. Sorry, my dear. Okay. Babe, mo ń bọ̀, mo fẹ́ sáré désàlẹ̀. Bó lẹ lọ? Kí lẹ fẹ́ lọ ṣe ń sàlẹ̀? Mo fẹ́ lọ mú nǹkan sàlẹ̀ mo bọ̀. Wá ìgbésẹ̀ máa lọ mú nǹkan sàlẹ̀ ni. Jẹ́ kí n sáré désàlẹ̀. Hands up! Hands up. Dapo. You're under arrest. Dapo. Now drop that thing. Drop it. Ẹ ṣé gan ni àṣẹ ní kòkó mu wà láti jọ. Drop it. Thank you very much. Now move. Fẹ́ pa mí. Move. Fẹ́ pa mí. Àṣẹ nínú òkùnkùn ni mo wà. Move. Move. Yo, dami ṣe o, dami, Ọlọ́run ṣe o kó mi yọ. Kai. Dapo. Ó jọ mí lójú. Lójú ara ẹ̀. Ó fi orúkọ mi rò mí. Dapo kò ṣẹ̀rù rẹ̀. Ó wẹ̀. For your information, Michael lorúkọ mi, kò ṣe Dapo. Àìmọye gbé mi ga irú tiẹ̀ báyìí tí mo ti rẹ̀ lẹ̀. Williams. Àìmọye ògbóǹtarìgì adigunjalè tọ́jú ẹ lọ tó jẹ́ pé èmi ni mo mú wọn balẹ̀. Williams. Ṣé mo gba tí mo ti wà lórí kéèsì ẹ̀ṣá? Ọ̀gá sá, lady tí mo sọ fún yín náà ni. Really? Bẹ́ẹ̀ni sá. Ṣé a ní information kankan nípa bí a bí picture ẹ̀ àbí ẹni? Ó wà sá. Lady yẹn. Sá, bó ṣe wà yẹn, a ti wá sí everywhere. Àárí. Ó dangerous gan ni. Àwọn tó ti pa wọ́n pọ̀. Àwọn tó dẹ̀ tún fẹ́ pa wọ́n sì kú. Bẹ́ẹ̀ni sá, a dẹ̀ ti wá káàkiri. Ó dẹ̀ pọ̀ ti kúrò ní town. Ó ti kúrò ní town? Yes sir. Do you trust me? Very sure sir. Trust me? Yes sir. I'll get her. Good sir. I will get her. Torí tiẹ̀, òun ni mo ṣe wá sí community yẹn. Bẹ́ẹ̀ni, táwa méjèèjì tá fi jọ ń ṣiṣẹ́ papọ̀. Wow! Mo wò náà! Ó ní mo fi wá bá mi tó ń sunkún, tó ń lọ́kọ ẹni. Pẹ̀lú nǹkan tí mo rí, ó máa láìkì dọ́gì. Gbé sínú ogun dọ́gì,
tóbìnrin bá rí ẹ̀bọnú ogun dọ́gì missionary ò lè yọ ẹ o wàláì kò sí tó fẹ́ fi kún wíbá ìrò ò lè yọ ẹ tóbìnrin bá rí ẹ̀bọnú ogun dọ́gì. àti o fẹ́ mú ọbí tó dé sí gangan ni o fẹ́ mú apartment tó wà ọlọ́pàá ẹ̀ ti smart jù. I will join this profession bó ẹ bóyá mi ìfẹ́ mọ èyí máa jọ ọlọ́pàá. torí tiẹ̀ gangan òun ni mo ṣe wá sínú community yẹn tí mo sọ pé tíṣà ni mí. Yes, tóra ti wà lórí ẹ̀ àti wà lórí kéèsì ẹ̀. Bẹ́ẹ̀ni, from our investigation, I realize wípé ìwọ ló pa Comrade Akínsọ́lá. Àwọn bẹ́ẹ̀ tó ti pa sẹ́yìn. Orí ló bá máa yín ṣe o. Orí ló yọ tó jẹ́ wípé fúnra ara wọn ló fún mi ní nọ́mbà wọn lọ́jọ́ tí mo rí wọn. Bẹ́ẹ̀ni, wọ́n sọ fún mi. Sọ pé ẹ mọ̀ tẹ́lẹ̀. Mímọ̀. Ẹ mọ̀ pé tó ń gbé yẹn. Bẹ́ẹ̀ni, fúnra ara ẹ̀ náà ló lead mi lọ sílé wọn, ṣe bóun ló mú mi lọ sílé wọn. Ṣé ẹ rí pé ìgbọràn ó sàn jẹbọ rúrú lọ? Oh yes, bẹ́ẹ̀ni. Wọ́n máa pa mọ́ dẹ̀rù. Straight. Like that. Jésù. Ṣìnà ò dá o, àmọ́ lọ́jọ́ ayé yìí ṣìnà ló gbè yìí. Tó bá jẹ́ ṣe kú ṣe, ẹ̀ ń ṣe. Ẹ̀bà ti kú dànù ẹ̀bà kú dànù òun lẹ fi gbé olóṣó lè yìí gbé ẹ̀ẹ́dẹ̀ mọ̀kẹ́ni máa pa yín ni Ọlọ́run ló ní kó lóore yín wà bẹ́ẹ̀ àánú ni ò tí kú olórí yín o ẹni tí nǹkan yìí tí ò bá ṣẹlẹ̀ sí àánú lóyìn bá yín rí o ìjọ tá àánú bá ká kú olórí yín pẹ̀lú ṣìtẹ̀ ń bá kiri má bínú philanthropist lẹ jẹ́ sí mi o. So question tí a fẹ́ béèrè gangan òun ni wípé kí nìdí tó fi ń pa àwọn èèyàn yìí. ẹni tí mo bá lẹ́jọ́ ìlú ojúlọ̀rọ̀. How dare you? You want to know? I'll tell you. Agbanipalẹ̀ ni. Nǹkan tẹ́mi fi ń jẹun nìyẹn. Iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń bọ́ àwọn ẹbí mi nìyẹn. Ẹni tán ni mo pa na mi kill am. No be today now. Ẹ jẹ́ kémi jà yín. Tí n bá fẹ́ pààyàn tó bá wà rántí kí n lóyún fẹ́ nìyẹn máa lóyún fún un. Màá dẹ̀ pa. So kí ló ṣẹlẹ̀? Ṣé mi ni màá kọ́kọ́ pààyàn ni? Ẹ̀dẹ̀ wá ń sọ bíi pé kò ṣẹlẹ̀ rí ọ̀gbẹ́ni kúrò lórí ẹ̀ ó wẹ́ gangan ni o. Wow! What effrontery! Wo boldness tó fi ń sọ̀rọ̀ níwájú ọ̀gá wo boldness tó fi ń sọ̀rọ̀ wo ṣó fẹ́ gbọ́ èmi fúnra mi máa ensure wípé wọ́n gbé ẹ dẹ́wọ̀n báyìí kó lọ sẹ́wọ̀n lórí àwọn ìwà bàjẹ́ tó ti wù sẹ́yìn yìí. Yes! Máa ensure bẹ́ẹ̀ àbí kó jẹ́ wípé jọ́ọ̀jì gangan fúnra rẹ̀ ó máa dájọ́ ikú fún ẹ torí àwọn nǹkan tó ti ṣe torí irú èèyàn bíi tiẹ̀ yìí kò gbọ́dọ̀ wà láwùjọ. Kò gbọ́dọ̀ wà láwùjọ ṣé bẹ́ẹ̀ ni tí mo mọ̀ ni tó ń jà tẹ́mi tí ẹ̀ sọ́kò ń jà torí ìpọ́nrán tẹ́mi ò mọ̀ pé wọ́n fúnra rẹ̀ ń plan ni. Ọlọ́run má jẹ́ káàánú kúrò nínú ayé mi ojú rere rẹ má jẹ́ kó kúrò nínú ayé mi ìrànlọ́wọ́ rẹ jẹ́ kó wà fún mi ààbò rẹ jẹ́ kó máa bá mi gbé ní gbogbo ìgbà mélòó ló kù nínú mẹ́fà Ọlọ́run ṣàánú mi. Inspector Michael, nice one. Thank you, sir. Woman, what is confidence? Wọ́n gé ẹ ní ọwọ́, ó tún bọ̀ òka. Ó ṣe wá ń jẹ́ pé ẹ̀yin èèyàn báyìí bí pé kẹ́ pààyàn lẹ́kún jayé, ó máa ń easy fún yín gan. Ó tún lérí níwájú àwọn ọlọ́pàá níbí báyìí. Ó tẹ̀ mọ̀ pé kíní ló wà níbí báyìí náà. Police station níbí báyìí náà. Ó mọ̀ àbí? Okay, ọ̀rẹ́ ti yé mi. Màá rí dájú pé ó dé bèbè ẹ̀wọ̀n. Though mi kì í ṣe adájọ́ agbófinró lè ní but sórí ìdá òfin yẹn á gé ìwọ àti gbogbo àwọn tó gbójúlé yẹn á gé gbogbo wọn. Yes. Yọ̀ ṣé kò ń ṣe àwọn èèyàn ló wà lẹ́wọ̀n. Wọ́n dẹ̀ sọ pé ẹni tó lọ òun náà ló máa ń dé. Àwọn tó nígbẹ́kẹ̀lé yẹn ò fẹ́ mọ ibi tó fẹ́ sí ẹ̀ dé. Tó gbójúlé yẹn officer dá padà síbẹ̀. Move. Wọ́n ní kó move kó ní ṣòun bẹ́ẹ̀. Ṣé o máa lọ ọ́fíìsà ní station ní? Ṣé o fẹ́ lọ ọ́fíìsà ní station? Nìkìnnì, ẹgbàá mi, kí ló ń wò mí fún? Kí ló ń wò mí fún? Brasam. Kí ló tètè bí àṣẹ kí ló ń wò mí fún? Brasam. Wá àgbàdo lúgbò ni mí o, kò sí dáàdi ẹ bá tún mí ṣe o.
kó ṣọ́ ààrẹ gan gidi. Sam, ló wá dé tẹ sákúrò mẹ́rin. Mi ṣe ní sákúrò bẹ́ẹ̀ ń wò mí ní. Ẹ̀dẹ̀ ní àgbàdo nígbò ní. Má bínú tó bá gbá mi létí nínú station. Ṣé kí n nà padà ní? Ṣé kí n náà gbà bí dẹ́wọ̀n ni? Ìgbà tó lọ lẹ́sẹ̀ ẹ̀ hàn ní. No, yà. Ṣé o rò pé wọ́n sọ bẹ́ẹ̀ náà? Wọ́n ní pé o kì í ṣe tíṣà. Ṣé òkè tí máa jẹ́ wò ní máa jẹun? Sure! You are too smart and intelligent. No. Sorry to touch you. Sam, kí ni tí mo gbélé? Mo fún ẹ lókun ni o. Ẹ sà, tẹ́ bá promote mine, ìyẹn teacher Dapo. Teacher ni mi mọ̀ ẹ́ sí. Tẹ́ bá promote teacher Dapo. Ẹlẹ́dẹ̀ àbí ní station. The whole Nigeria police force ẹlẹ́dẹ̀ àbí. Ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣí sọ. Sórí ẹ yí ni. Ẹnu yín gbà má. Ṣó ti ya wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital, tí a fa oxygen sí nímú, tí a wá yọ lójijì, ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ ságo wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam, cut. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.